ìbàlẹ̀ ni orí mi àfiré o Amirat ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní Àjọkẹ́ Adé ọmọ tán bí tán kẹ́ni onílé bàbá tó gbé bí ọlọ́mọ olúwa ti fi lẹ́yìn má ṣe ti mí lójú ọmọ tó dára bí ẹ̀gbin ní onílé bàbá rẹ ọmọ tó lẹ́wà tó tún fẹ́ wà náà kún ọmọ tó dúdú bíi kóró ìsìn ọmọ tó dúdú bíi táyà ọkọ̀ mọ́tò òun ló sọdún ọjọ́ ìbílẹ̀ ní eléyìí ló fẹ́ bá 2024 ó tún mọ́dún ọjọ́ ìbí yìí jẹ́ láyé lágbára Elédùmarè ó níbà wọn sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìgbéga ọdún ìfọ̀kànbalẹ̀ ló wá máa bá wọn ṣe láṣẹ tọlọ́run ọba Amirat ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní ìlánísílẹ̀ bàbá rẹ tó gbé bí ọlọ́mọ. ọmọ ọ̀rọ̀gún lé láìmọ̀ fi gègé lọ́rùn èmi ọ̀rọ̀gún lé láọmọ ògbó èkọlá ọmọ àgbàrá mẹ́ta tó sàn gba òde lálọ́jọ́ ọjọ́ sí ilé bàbá wọn ìkọ́gbà pérín ìkọ́gbà òkèjìgbò ikọ́ tó kù ló lọ sàn gbalẹ̀ adéjọ́rìn ní máa gbọ́n lọ ibi apẹ̀rin sí là ń pè ìlọ́bùn pẹ̀rin ibi apàgbò sí là ń pè lókè èjìgbò ibi àṣẹ̀ṣẹ̀ tẹ̀dó sí là ń pè ní sẹ́dólé bàbá wọn ibi abápẹ́lẹ́dẹ̀ sí báyìí là ń pè lókè ìyẹ̀dẹ̀ nílé Ọ̀ràngún lé la ọmọ ògbó èkọlá ọmọ tèwétèwé ni mo lọ yàn kan nílé bàbá wọn ìwòwò ni mo lọ ẹ̀yà kàrà ọmọ ògbìn lágbègùn ọmọ ògbìn gùngìlá ìlànsolóko ògún mi dùgbẹ́dùgbẹ́ lókè àjà ẹja múláká lọ émú jẹ ẹyọkà mọ ògùn fi wọmọ ládàgbà ìlàládé wẹ̀yìn òkú kóra adérí Ọ̀ràngún lé láọmọ aṣọ lómi ìlòlóṣù Ọ̀ràngún lé láọmọ ògbó èkọlá ojú Ọ̀ràngún lọ́kìyọ́ mẹ́mú ojú Ọ̀ràngún lọ́kìyọ́ ọmọgùrọ̀ tí bá ń kọ̀ Ọ̀ràngún lọ́wọ́ Ọ̀ràngún ọmọ aṣọ lómi ìlòlóṣù Ọ̀ràngún ọmọ aṣọ lómi ìlòlóṣù ìyẹn lẹ́jẹ̀ lọ́dọ̀ bàbá tẹ̀yìn Ọ̀ràngún lé láọmọ ògbó èkọlá ẹ pé ìlàlẹ̀ téńté òwe ìlàlẹ̀ téńté òwà ìlàdòṣù pa ò ìlàlẹ̀ téńté. tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jẹ́ kó má gbọ̀n ẹnu mi ṣé bẹ́ẹ̀ Ọ̀ṣun ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣé bẹ́ẹ̀ yín ni ẹ̀yin lọ́mọ alákẹ́jọ bí ẹ̀yin lọ́mọ òsílẹ̀kùn palẹ̀kùdé òun náà péríkì ilé bàbá tó gbé bí yín lọ́mọ ṣé bẹ́ẹ̀ yín ni ẹ̀yin lọ́mọ olúgbọ́njọ bí ṣé bẹ́ẹ̀ yín ni ẹ̀yin lọ́mọ olómi òpá bí ẹ̀yin lọ́mọ olómi tí ń pa gbágúdá ní yín nílé bàbá tó gbé bí yín lọ́mọ ṣé bẹ́ẹ̀ yín ni ẹ̀yin lọ́mọ òrò kéèké wómú nílé bàbá tó gbé bí ọlọ́mọ èyí tó bá ké orò ní ó gbólé tán ń lọ ṣé bẹ́ẹ̀ yín ni ẹ̀yin lọ́mọ òru là ń ṣèkà síbẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ alákẹ́jọ bí mo ní òjògbà ẹ̀dùn má ṣe jògbà ẹ̀kọ́ nítorí ẹrú ní sílé bàbá gbogbo bí ọlọ́mọ kó bá lè sin bàbá rẹ Amirat ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ní sílé ìyá tó gbé bí ọlọ́mọ síbẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ ajílété síbẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ ajíjọkà máa gbóhùn lẹ́nu mi ò jàre òun ló soríkì ilé ìyá tó gbé bí ọlọ́mọ òtítọ́dún ọjọ́ ìbí yìí jẹ láyé ojú tó mọ̀ ẹ́ lè ní ojúmọ́ ọlá ojúmọ́ ọ̀la ojúmọ́ àìkú balẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú kó máa wọlé tọ̀ ọwọ́ aláṣẹ tọlọ́run ọba olúwa ti pin lẹ́yìn Àjọkẹ́ Adé Amirat happy birthday to you ìgbà ọdún kan ní.